Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mímọ́ tó ṣọ́ wa tó jẹ́ kí a rí oṣù láyọ̀ àti àlàáfíà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bàbá wa náà tá tún wà níbí báyìí lénìí ayọ̀ àti àlàáfíà àti lo oṣù kẹwàá tán. A mú oṣù kọkànlá báyìí. Ẹ kú kalẹ̀ sà, ẹ kú ṣé Olúwa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá, irú oṣù wo ni oṣù kọkànlá? November. Irú oṣù wo ni? Irú májẹ̀mú wo ló wà nínú ẹ̀? Irú àwọn ọmọ wo ló ń bí? Irú àwọn nǹkan ìwọ̀wọ́ ló wà? Téèyàn bá jọ mú oṣù kọkànlá, kí làwọn nǹkan tó yẹ kó máa ṣe kó lè rí ògo lò? Wọ́n fi àsìkò yìí gbàdúrà fún gbogbo ẹni tó ń gbọ́ mi lórúkọ Jésù. Àánú Ọlọ́run kó bá yín. Àmín. Orúkọ mi Prophet Michael Olorunbe, olùdásílẹ̀ ìjọ Lord God Liveth tó wà ní nọ́mbà 8 Akéọdé ní Ọmọkọ̀gẹ̀ nọ́mbà 8 ní Akéọdé Lagos, olùwàkó àpẹẹrẹ. Lórí nǹkan tí ẹ béèrè ìyá wa, ó ní pé oṣù kọkànlá yìí náà àmì wo ni ó bá oṣù kọkànlá lọ? Àwọn ọmọ wo ni a máa ń bí lóṣù kọkànlá? Kí ni nǹkan ìwọ̀ wọn? Now, ní oṣù kọkànlá, ó jẹ́ oṣù àríyá, ó jẹ́ oṣù jẹ́ pé tí wọ́n bá gbààwẹ̀, àdúrà máa ń gbà. Oṣù kọkànlá, ó jẹ́ oṣù àríyá, oṣù jẹ́ pé nǹkan máa ṣẹlẹ̀ ní nǹkan rí. Ó dẹ̀ jẹ́ oṣù kí wọ́n máa múra sílẹ̀. Àmì 11 tó ń bá kárì, 11 yẹn, 11 mean pé ohun tó bá ṣe, òun ni mo ṣe. Lásìkò yẹn, téèyàn bá ṣàánú, ara àánú gbà. Ní àsìkò bá ti rí November, tó bá ṣàánú, wà ara àánú gbà. Ó lè má jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ ló máa kó àánú yẹn hàn. Ó jẹ́ pé nígbò bá di February, January, February ló máa bẹ̀rẹ̀ sí kó àánú yẹn. Ó lè kó ní March, ó lè kó l'April. Ṣùgbọ́n November, ó jẹ́ àsìkò ìtọrẹ àánú. Kò dẹ̀ ṣe pé ó jẹ́ àsìkò ìtọrẹ àánú yẹn gangan. Àmì tó yọ ní November ni pé ohun tó bá ṣe, òun ni mo ṣe. Ohun tó bá ṣe, òun ni mo ṣe. Tó bá ṣe dáadáa, máa ṣe dáadáa. Tó bá ṣe burúkú, máa ṣe burúkú. Tó bá gbìyànjú láti dá iléeṣẹ́ sílẹ̀ nísìn, náà máa bẹ fọwọ́ kun, ó máa wà ókè. Tó bá sọ pé ó fẹ́ ṣe ayẹyẹ kan ní November, ó máa ṣe ṣe. Now, àwọn kankan tí ó rò mọ́ November nìyẹn. Now, tá bá fẹ́ sọ̀rọ̀ nípa kọ́lọ̀, November ń lo àwọ̀ òdòdó. November ń lo àwọ̀ òdòdó. November dẹ̀ tún ń lo black, àwọ̀ dúdú. Ó ń lo àwọ̀ òdòdó, ó dẹ̀ tún ń lo àwọ̀ dúdú. Ìyẹn àwọn èèyàn November. Táwọn èèyàn November bá ṣe bẹ́ẹ̀, now àwọn èèyàn November gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ ènìyàn. Tán bá ti bí ẹ ní November, tó jẹ́ pé ọmọ November ni, even tó bá tiẹ̀ lóòótọ́ àbí tẹ́ jẹ́ ìdílé tó rùn lára ẹ tí ò jẹ́ olóòótọ́. So bá mọ̀ pé wọ́n bí ẹ ní November, ìwọ tó bá ń wo àwọn ètò yìí lọ, tó bá rí pé wọ́n bí ẹ ní November, make sure kó o máa wò pé jẹ́ kí n máa ṣe dáadáa. Nítorí oṣù tó ń bí mi, oṣù tó jẹ́ pé nǹkan tí n bá ṣe fún ènìyàn, òun náà máa ṣe fún mi. Oṣù yẹn nìyẹn, oṣù November nìyẹn. Oṣù November ni pé tó bá tàyàn lọ́rẹ, wà á rà àánú gbà. Tó bá ṣèyàn níkà, ó possible kí ìwọ náà máa mú jẹ. So many things like that. So ìyẹn ló jẹ́ pé àwọn tó bá ti mọ irú oṣù yẹn, tó jẹ́ àwọn tó máa ń gbé ìgbésẹ̀ àdúrà dáadáa. Tó bá máa ti di November, ẹ̀yin náà máa wo ọ̀pọ̀ ilé-iṣẹ́. Àwọn ká má fi sọ pé àwọn èèyàn lásán, àwọn ọ̀pọ̀ ilé-iṣẹ́ láti January kìíní. Tó bá ti di November, àwọn bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣe àwọn ètò bíi ewu nǹkan. Àwọn òṣìṣẹ́ wọn kí náà máa ṣe tó bá pé ilé-iṣẹ́ tó ní kìnnì, tó ní ìbẹ̀rù Ọlọ́run. So ó tẹ̀ ti church gan. Church wàá mú best workers of the year, wàá mú best wàá mú ní àwọn choir, wàá mú ní usher, wàá mú ní láàrin àwọn committee, wàá mú ní. So ó máa ń jẹ́ kí àwọn èèyàn kan tẹ̀síwájú. Ẹ wá fún wọn ní gift lójú gbogbo àwọn èèyàn. Bẹ́ẹ̀ náà church ń ṣe, ilé-iṣẹ́ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ló jẹ́ pé tó bá ti rí bẹ́ẹ̀ yẹn, now tó bá di November, wọ́n á bẹ̀rẹ̀ sí pípí nǹkan tó máa fún àwọn ilé-iṣẹ́ yẹn. Ò lè lọ́lẹ̀ bàbá, ilé-iṣẹ́ yẹn ò lè mi lè sọ mi ní kẹ́ni tó ní ilé-iṣẹ́ kó máa fowó yẹn sí, kó máa fi lavish, kó máa fi ṣiṣẹ́kúṣe o. Bẹ̀tì irú iṣẹ́ ilé-iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe ìtọrẹ àánú ní November, àmọ̀dún wọn á tún ṣe. Nítorí nǹkan tó bá ṣe yẹn, ó máa repeat rẹ̀. Àmọ̀dún wọn á tún rí ṣe. Nǹkan tó dẹ̀ mú wọn rí ṣe ni pé wọ́n ń jèrè.
so ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tẹ́tí kẹgbọ́ àìpapà ẹ̀yin tẹ́ níléeṣẹ́ aládàáni ẹ̀mí mímọ́ ló fún wa ní àwọn oore ọ̀fẹ́ yìí nísinsìnyí tó fi ń jàǹfààní ẹ̀ wá gbọ́ kò ń ṣépò kan wo tẹ́líkàsì lásìkò ohun ìmísí ọlọ́run wà ńbẹ̀ nǹkan tó máa jèrè wà ńbẹ̀ ó lè jẹ́ pé kọ́mpìnì yẹn rùn tó bá di December ló máa ránjú mọ́ tó ń bẹ ṣiṣẹ́ o ti believe pé 100 million tó fi ṣe yẹn kó sáré pa 300 million láàrin next year iléeṣẹ́ bẹ́ẹ̀ máa rùn ni ṣùgbọ́n iléeṣẹ́ tó bá jẹ́ pé o rọra mú àìṣàrà ṣe iye tó bá rí wá wù páwọn èèyàn yìí ṣiṣẹ́ ọ̀bọ ńlá gùn ìran ara ẹ̀ ní ò jẹ́ wá nǹkan kan fún wọn bí gift kò múnú wọn dùn tínú wọn bá dùn wọn wàá múra síṣẹ́ yẹn tó má dẹ̀ róbì rù ẹ́ lórí iléeṣẹ́ àwọn kan máa forí ara wọn gbé because ó ti ṣe nǹkan tó yẹ pé nǹkan máa ń ṣàgàgà tó bá ṣe ní November sódà irú nǹkan báyẹn òun ni November ń lo dòdò November ń lo omi November ń jẹ́ àwọn aláyọ̀ wọ́n máa ń jẹ́ kí nǹkan wọ́n máa ní pàtó nǹkan kan tó yẹ pé ó máa jẹ́ nǹkan ayọ̀ tó bá jẹ́ ọmọ November yẹn ò lè ré kọjá èmi ò ń ṣe ọmọ November ṣùgbọ́n November ò kì í ré kọjá orí ayọ̀ mi kò bọ́tà larí mọ́ gorodomu tó wá kẹsẹ̀ bọ ṣáláńgá tó ṣubú sínú àdògán kò sí gbogbo nǹkan tó bá nǹkan tá a ṣe ọlọ́run ò ní gba November yẹn lọ́wọ́ mi àwọn mo ti ń gba testimony láti Sunday mo gba testimony àwọn mẹ́ta ọrí visa ìkan tí ò tiẹ̀ rò pé mo lè rí visa láéláé láì gbogbo family ẹ̀ wà lọ́hùn nìkan ni kò rí tiẹ̀ ó ní dádì inú mi rẹ̀ bẹ̀rẹ̀ sí dùn èmi gan bẹ̀rẹ̀ sí táwọn èèyàn lọ́rẹ́ pé ọlọ́run gbọ́ tèmi ó ṣáà gbọ́ tèmi lórí àyẹ̀fẹ́ tó rántí káàkiri àti pé ìdílé mùsùlùmí ló ti wá ṣé o tí Kristi ò bá ṣe lásìkò yìí á dà pé kò lè ṣe mo dẹ̀ ti lérí pé ọlọ́run mi ọlọ́run tó máa ń ṣiṣẹ́ ìyanu ni àwọn nǹkan tí ò bá ṣe é ṣe táwọn èèyàn ti rò pé kò ṣe é tọ́sọ̀rọ̀ ìtinú ibẹ̀ lòun máa ti ń bẹ̀rẹ̀ àrà láti dá ṣe bó nǹkan náà ló la ọ̀nà sí bí inú olókun níbi tí ò sọ náà rí ohun kan náà ló fi iná dá àwọn ọmọ Egypt dúró nígbà táwọn ọmọ Israẹli gbọ́dọ̀ kó olóko ẹrú ó láti kó olóko ẹrú ó láti kó olóko ẹrú lásìkò yìí ó gbọ́dọ̀ kó olóko yìí tó kó ká tó mú December jẹ́ kí n sọ fún ẹ olórí awẹ́ bó jẹ́ pé Amẹ́ríkà ló lórí ẹ wá bó jẹ́ Àbújá ni ó máa wá sí Amẹ́ríkà ni kí lọ́lọ́run ò lè ṣe àwọn èèyàn máa ń ti Nàìjíríà yìí àwọn èèyàn ṣe rere Nàìjíríà yìí tó máa tún lọ sọ́hùn tó tún máa fún àwọn tó wà lọ́hùn ní 150 million láti dá company sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà là ń gbọ́ náà ọ̀pọ̀lọpọ̀ òun là ń gbọ́ tó yẹ pé ìyanu Ọlọ́run ń ṣẹlẹ̀ èèyàn tó wà níbí ó dẹ̀ tún lọ fún èèyàn tó wà lábúrọ̀dù lówó pé gba 150 million kó fi kún business tó fẹ́ dá sílẹ̀ ṣé ìdásìn pé Ọlọ́run gbéga ní Nàìjíríà yìí náà ni àyèmọye irú èèyàn bẹ́ẹ̀ so kò síbi tọ́lọ́run ti lè ríràn lọ́wọ́ sí ẹ ara àwọn èèyàn tó ń kúrò lọ́hùn yẹn tó ń wá síbí yìí tó dẹ̀ yẹ pé wọ́n dẹ̀ ń bá láàánú pàdé níbi tá a wà yìí ìkan sì sọ̀rọ̀ fún mi ní dádì ó sì wá jẹ́ pé Nàìjíríà mo ti pàdé ọkọ pẹ̀lú gbogbo àwọn èèyàn tí mo mọ̀ mo ní sórí wọ ẹni tí ó bá ní orí ọ̀fẹ́ láti rí Ọlọ́run fi láti bá Ọlọ́run sọ̀rọ̀ k'Ọlọ́run máa dá lóhùn kó mọ yẹ kó jẹ́ pé ẹni tó jẹ́ pé inú òkùnkùn ló wà tí ò tiẹ̀ rí orí ọ̀fẹ́ rárá láti tẹ̀ bọ́ Ọlọ́run sọ̀rọ̀ àbí tó tiẹ̀ ní wòlíì kan tó yẹ pé a sọ pé ẹjọ́ ṣé Ọlọ́run sọ pé òun máa ṣe nǹkan tó promise yẹn tí ò rẹ́ni bá òun sọ and I'm telling you èèyàn kan bíi Jábésì kò rẹ́ni bá sọ o ó dẹ̀ gba Ọlọ́run gbọ́ ó dẹ̀ rí ìyanu ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ àṣírí ogun ayé ẹ ti ń tú bó ṣe ń wò yìí nítorí pé ọmọ ológo ni ẹ ibikíbi tán bá di ògo ẹ mọ́ ibikíbi tán bá di ẹ̀tọ́ ẹ mọ́ ohunkóhun tán bá tán lọ́mọ ẹ lọ́wọ́ ihun tán rí nírú tán fi nọ́bẹ̀ tán rí nọ́bẹ̀ tán fi wárú sọ́wọ́ lórí ọ̀rọ̀ ayé ẹ àsìkò tí Ọlọ́run máa tú ogun yẹn rẹ táṣírí máa tú tí kò sí agbára kan tó máa sọ pé òun ò ní tẹríba fún agbára Ọlọ́run alààyè Ọlọ́run fọhùn pẹ̀lú iná ńlá mi ò rò pé understand èmi mọ nǹkan tí mò ń sọ àwọn tí adẹ tí wọ́n ń pè mí fún àdúrà látijọ́ yìí ó dà pé wọ́n mọ nǹkan tí mò ń sọ obìnrin kan èṣù di ọmọ nínú wọ́n ní kò ní rọ́mọ bí ó ń kọjá àkókò ẹ̀ wọ́n ní kò ní rọ́mọ bí wọ́n sufficient láti church kan náà ti gbé wá mo ní bọ́jẹ̀tì Ọlọ́run mi ni ó máa bímọ ní oṣù now níjọ́ Sunday bẹ́ẹ̀ ni doctor ń pè mí pastor are you still in prayer bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀ ń pè mí bẹ́ẹ̀ lòun náà ń pè let me speak to daddy and I'm telling you mo sọ fún pé go and sit down èèyàn kan ò gbẹ̀bí mi inú mọ́ṣáláṣí ni ìyá mi nìkan bí mi sí ìyá mi ó ń lọ sí hospital ó dẹ̀
sáré wo mọ́ṣáláṣí ó dẹ̀ bí mi síbi táwọn obìnrin wà àlùwàlá tán ṣe tán fẹ́ fi kírun jímọ̀ òun ìyá mi fi wẹ̀ mí kò sẹ́ni tó gbẹ̀mí mi láti ìgbà náà mi ìgbẹ̀bí ẹ̀ ní chọ́ọ̀chì mi rí màá ní ọ̀tí mọ́nu lé ń bẹ̀ yẹn ni ọlọ́run á dẹ̀ gbẹ̀bí ẹ̀ àgbọ̀yà àgbọ̀mọ mo ní madam gbàgbọ́ yanu àṣẹlẹ̀ obìnrin yẹn bímọ in fact bí mo ṣe wà yìí ayọ̀ ẹ̀ wà lára mi ayọ̀ kó bímọ yẹn wà lára mi because ọlọ́run jẹ́rìí agbára ẹ̀ nítorí pé àwọn yíbò ní gúrùpù gbogbo wọn yẹn tó bá lọ jẹ́ pé ó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì yíbò ló dẹ̀ ti kúrò kó tó wá sí ibi wọ́n ti yín mọ́ àwọn kan tán jọ kúrò tán padà sọ́hùn náà wọ́n ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ bẹ̀tí nígbà tó ń rí ọwọ́ agbára ọlọ́run tó rí pé ọlọ́run ò ṣe ibùdó ọlọ́run láti jà ó tóbi kò sí ẹnìkan even èṣù tó dá lóní gbéraga kò gbọ́dọ̀ halẹ̀ níbùdó láti fèsì ọlọ́run jagun wo ní tí mo mọ̀ ní pé ogun ayé ẹ máa rí ẹ sá tó bá gbàgbọ́ nígbà tí a wà nínú ẹ̀gbẹ́ àti àwẹ̀ àti àdúrà yìí tó bá lè pè nọ́mbà tó bá ti rí nìsín nọ́mbà tó máa tú àṣírí ogun ẹni ẹ àná ẹ̀mú dẹ̀ believe pé ìyanu á ṣẹlẹ̀ ìwọ fúnra rẹ wà jẹ́rìí ní tí mo ti ẹ̀fẹ́ kẹ́yìn tẹ́ wà lábúròdù máa ṣe ń sìn ẹjọ́ àwọn èèyàn fẹ́ máa rí ẹ̀rí àwọn òkèèrè mo fẹ́ kọ́ máa sọ ẹ̀rí ká máa post ẹ̀rí látòrí kíní so fẹ́ káwọn èèyàn rí pé it is true ọ̀pọ̀lọpọ̀ tí mo sọ fún voice nìkan náà send ajáde mi ìfẹ́ kí alágbájá rí mi nígbà tí wọn ò rí ẹni yóò ṣá ní kàwúrò akabushi kéramátà kùsẹ́dà elia ọlọ́run ló ní orí ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run tó dá ayé ló sọ ló fẹ́ gbéga ó gbérega ẹ̀yin tẹ́ ń give testimony mo fẹ́ short one kó kàn rà ṣe kó send mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nǹkan báyìí lọ́lọ́run ṣe fún mi kò send ẹ̀ so that a máa please àwọn èèyàn náà máa rí pé Amẹ́ríkà ni mo ti ń sọ̀rọ̀ Nàìjíríà mo ti ń sọ̀rọ̀ Kútọ́nù mo ti ń sọ̀rọ̀ Canada mo ti ń sọ̀rọ̀ so mo máa fẹ́ máa gbọ́ ohun yẹn káwọn èèyàn mọ̀ pé ọlọ́run yẹn ń fọhùn káàkiri àgbáyé nítorí pé wọ́n ló kàn láti ṣe rere kọ nọ́mbà náà sílẹ̀ 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 WhatsApp nọ́mbà mi nìyẹn 091 356 42057 ọ̀pọ̀lọpọ̀ tẹ́ máa sọ pé ẹ ti pè mí ní WhatsApp mi rẹ́ lómi WhatsApp so ẹ make sure kẹ́ ẹ ṣe dáadáa so that a lè máa tara sọ̀rọ̀. àní ìjù bẹ́ẹ̀ lọ fásitì yìí àtúngbé wo ni wà lọ́jọ́ mi láti là á lọ́yẹ̀ láti gbà nímọ̀ lórí gbogbo tí ó máa ṣe gbogbo aláǹfààní. owó tó rédíò owó ti àti pé owó tó ti fẹ́ fẹ́ lọ́sàmọ́ náà sùn ẹ̀ka jà ẹ̀ lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.